tó bá ń àti ẹ tó bá gbà pé ìwọ ló lórí àwọn bàbá òní olórí àwọn tó bá ń tẹ̀lé tẹ́jọ́ ń ṣẹbọ pọ̀ ẹbọ tí òní ń ṣeun èso lórí ìtawà olórí Yorùbá tí Aláàfin ọba ṣẹbọ olórí Yorùbá ni ọlọ́ọ̀tọ́ ẹlòkílà Aláàfin olórí ẹ̀yà Yorùbá ọba tí Yorùbá bá jẹ gbogbo pátá bí Aláàfin wa ìwé ẹ̀sìn bá yọ mọ̀ sí ṣùgbọ́n kí Aláàfin bàbá yìí pé jahal Islam ọjà àpò òdodo dé Islam dé ọba kẹtọ́ rẹ̀ dìde lọ́nà Islam yẹn òun ló ti tó olórí àwọn mùsùlùmí olúwo lórí wa tó bá yá gbogbo ẹni tó bá lóòótọ́ tó bá fẹ́ràn òótọ́ yóò máa jọyìn wálé lórí. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa sahbihi wa sallim. Nǹkan kékeré náà la fẹ́ ṣàlàyé àmọ́ tó léwu kí èèyàn fi ilẹ̀ láì ṣàlàyé ó náà ní kwẹ́sàn wípé ta ló lórí Yorùbá gan gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ mùsùlùmí ta ni olórí Yorùbá ìwọ mùsùlùmí ni ọ́ ìdáhùn wo ló yẹ kí ìwọ tó jẹ́ mùsùlùmí kó dáhùn àbí kí ló yẹ kó believe ipe ta ni olórí mi gẹ́gẹ́ bí èmi tí mo jẹ́ Yorùbá Muslim ṣé Ọ̀ọ̀ni lolórí mi Yorùbá Muslim sí ni mí mùsùlùmí ni mí Yorùbá ni mí ṣé Ọ̀ọ̀ni ni olórí mi àbí ọba Aláàfin lọ́yọ̀ọ́ nítorí ọ̀rọ̀ kan tí wọ́n ń jára rẹ̀ mo wá fi ẹlẹ́kẹta kó àbí Olúwo tó declare ọba tó declare Islam nítorí tí mo fi Olúwo ṣe ẹlẹ́kẹta ń ṣàlàyé o máa ṣàlàyé o èyí yẹn wá ọba tó jó lórí Yorùbá tàbà ní rojọ́ jù Oòduà tó jẹ́ bàbá wa òun ní bàbá wa òun lọ balẹ̀ lórí nínú àdámọ́ Yorùbá àwọn ọmọ rẹ̀ ni ọmọ jẹ́ olórí líà lórí so tí Aláàfin bá ń claim wípé òun ló lórí gbogbo ọba Yorùbá tó bá jọba Yorùbá o tó sì jẹ́ ọmọ tó bá jẹ́ ọmọ Oòduà òdodo ni o òun náà lọ́ba tó ṣẹ́kù tó jẹ́ ọmọ bíbí Oòduà torí èyí tó hàn jù nóòtàn Ọọ̀ni òkè sọmọ Oòduà o Ọọ̀ni òkè sọmọ Oòduà o wọ́n bá àwọn Ọọ̀ni àwọn àrán wọn Oòduà gan bá wọn nífẹ̀ẹ́ ni nítorí pé gbogbo àwọn ọmọ tọ́jọ́ mọ Oòduà báyá bíi méje bí wọ́n ṣe máa ń wí wọ́n kú ní Ifẹ̀ wọ́n láwọn ń lọ rèé gbìjà bàbá àwọn ló jẹ́ kí oyè ipò tí Ọọ̀ni wà ń ló jẹ́ kí oyè yẹn wà ńlẹ̀ so Aláàfin òun lọmọ gangan ojúlówó tó jẹ́ ọmọ bíbí Oòduà Ọọ̀ni èyí ṣe ara Oòduà abọ́ rẹ̀ ni wọ́n olóòṣà ni wọ́n ṣé ibi tí wọ́n ń rólé òun nítorí pé wọ́n ti ń rólé rẹ̀ wọ́n ti jẹ́ olórí Yorùbá n tó bí rèé o Ọọ̀ni kì í ṣe pé mò ń sọ̀rọ̀ pé kẹ́ ẹ má respect ẹ o a respect wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà ṣùgbọ́n a gbà wọ́n gbọ́ a tẹ̀lé wọn wọn èyí sì ṣe olórí àwa níbàámu irú ẹ̀sìn tí wọ́n ń ṣe èèwọ̀ ni fún mùsùlùmí kó pè wọ́n lólórí òun tọrẹlẹbọ ni wọ́n mùsùlùmí lèmi ṣé nípa bẹ́ẹ̀ kápá bẹ́ẹ̀ sọ pé olórí Yorùbá gágágágá Aláàfin ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n olórí tí òṣèlú gbé táwọn olóṣèlú fà lẹ̀ tí wọ́n gbé tí wọ́n fi agbára òṣèlú tí tó fi áńjẹ́ lórí ilé àwa Yorùbá lórí òun ni Ọọ̀ni ṣùgbọ́n tá a bá fẹ́ tútàn wò tá a bá fẹ́ sọ̀tàn Aláàfin ló lórí àwa Yorùbá òun ló lórí ọba òun lájọ tán báwo wá ní méjèèjì ṣe yàtọ̀ kí ni yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì níbàámu ṣe torí mùsùlùmí gbọ́dọ̀ dúró tóòtọ́ ó sì gbọ́dọ̀ mọ òótọ́ olórí gẹ́gẹ́ bí èmi tí mo fẹ́ sọ̀rọ̀ bí mùsùlùmí gidi torí ẹ̀ sì pé Ọọ̀ni olórí àwọn ọba tó bá ń àti ẹ tó bá gbà pé ìwọ ló lórí àwọn bàbá Ọọ̀ni òun ló lórí àwọn tó bá ń tẹ̀lé tẹ́jọ́ ń ṣẹbọ pọ̀ ẹbọ tí Ọọ̀ni ń ṣeun kì í so lórí tàwa olórí Yorùbá tí Aláàfin ọba ṣẹbọ olórí Yorùbá ni ọ lóòótọ́ ṣùgbọ́n ta ló lórí mùsùlùmí ìmáàmù kan ló lórí mùsùlùmí
ká má máa sọ̀rọ̀ bí ará oko. Ibi ẹ bá ti gbé Islamic system kalẹ̀, ìmáàmù olórí mùsùlùmí ni ó yàn máa kírun fún wọn. Bẹ́ẹ̀ náà ni olórí mùsùlùmí ó ṣe yan àlùkọ́ọ́dí máa dájọ́ ṣẹ̀ríà. Olórí mùsùlùmí ní ó yan olórí security amirul jaysh. Olórí mùsùlùmí ní ó yan al-mufti olórí mùsùlùmí. Táwa lórí mùsùlùmí iná lọ bá mùsùlùmí bí wọ́n ṣe ń jẹ́ bọ̀ káàkiri àgbáyé. Ó wá lè wá ní amirul mùsùlùmí kó má jọba o, òun lọ dáa jù. Wọ́n máa yan tó bá dáa, ẹni tó bá ti dáa ni wọ́n máa yàn délé. Ṣùgbọ́n ká pé wọ́n bá wá sọ pé àwọn ò yàn báwọn, ọba làwọn máa yàn, tó sì jẹ́ pé ọba yẹn wọ́n fi tì sí pé ọba Islam ni. Ọba náà dáa. Ọba ni ó wá yan imam nínú Islam tí a tá ń ṣe káàkiri lágbàáyé, kò síbi nǹkan tó ti change. Ọba ó yan imam lọ́ba mùsùlùmí ni o. Ọba ó yan imam, ọba ó yan àlùkọ́ọ́dí, ọba ó yan oyè tó pọ̀ tó jẹ́ oyè Islam. Gẹ́gẹ́ bó ṣe pé president ní democracy, òun ni ó yan minister of defence, minister of economy, minister of health, minister of education nǹkankan, tí president wà dé lórí gbogbo wọn. Bẹ́ẹ̀ náà ni ọba as-sultan, ó sì lè jẹ́ al-khalifa, ó lè jẹ́ amirul muslimin, ó lè jẹ́ amir bí emir. Òun náà wà yan àwọn oyè minister àti ẹ̀ náà. Náà minister rẹ̀ òun náà ni al-mufti, rahisul ulama, al-qadi, àwọn oyè tó pọ̀ báwọn. Àyè pé ta ló lórí wa? Olórí àwa mùsùlùmí, ọba tó bá jáde tó pera rẹ̀ lọ́ba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè lónìí, àbòsí ni ká sọ pé kìí ṣe lórí wa. Ṣé ọba ni wọ́n ní? Ọba Olúwo ó nítàn wípé òun làkọ́kọ́ ọba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè. Kódà ó ti ń jí ọba mùsùlùmí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jí ọba mùsùlùmí nílọrin. Ìwó láti 16 nǹkankan ní ti ń jẹ ọba mùsùlùmí, ó di ọba 13 tí ó máa jẹ́ ọba mùsùlùmí, ọba mùsùlùmí, ọba mùsùlùmí. Lájọ wọn ti gba Islam, ọba wọn ọba mùsùlùmí ni. Lájọ náà láti ń lo àlùkọ́ọ́dí, ilé àlùkọ́ọ́dí ni ilé adájọ́ ṣẹ̀ríà, ọba ní máa ń yàn. Àlìkàálí ni wọ́n pè ní àlìkàálí, wọ́n bẹ̀ dì sí odidi ó kọ ilé kan nù. Níwò ló ti máa gbọ́ ilé àfà, ilé ìmáàmù, olùwò ló ti máa gbọ́, torí pé structure Islam ni. Wọ́n kà pé Olúwo ní emir ní ìyún amir. Wọ́n kà pé bẹ́ẹ̀ ni Olúwo yóò wè láwà níní. Wọ́n bá ti jẹ Olúwo ráì láwà ní wọ́n gbọ́dọ̀ rí lórí ẹ̀. Inú ìtàn tiwa, òun náà ni pé ọba Alámúyè kò sí olóyè rẹ̀ tó gbọ́dọ̀ wá ṣe mítìn láàfin tí ò ní wé láwàní. Tó bá ti wá mú láwàní wá láti ilé, ẹgbẹ́ ògiri kan bẹ́ẹ̀ tó pọ́n fi àwọn láwàní oríṣiríṣi kọ́ lọ mú láwàní bẹ́ẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀ òní jókòó ṣe mítìn gẹ́gẹ́ bí olóyè. And then nínú ìtàn wa, àwa nìkan lánìtàn wípé ìmáàmù àkọ́kọ́ àtẹ́ntó kí dí àkọ́kọ́ táyàn kírun lẹ́yìn ọba ni, ọba gangan fúnra rẹ̀ lọ́kọ́ sí ìmáàmù ní Central Mosque yẹn gangan. Ojúbọ sì ní Central Mosque, ojúbọ tó ti ń sòsà, òsà tán kó wá láti fẹ̀. Bẹ̀tẹ̀ ọba lọ́pa gbogbo, ọba fúnra rẹ̀ lọ́pa gbogbo òsà yẹn rẹ́. Ọwá ni wọ́n lọ kọ́ mọ́sálásí síbẹ̀. Wọ́n fi ń pè ní mọ́sálásí ọba. So àwa nìkan la fẹ́ jẹ́ ẹni tí wọ́n máa ń pè ní mọ́sálásí Central Mosque ìlú tó ń pè ní mọ́sálásí kí ni o? Ọba. Torí ọba rìléètì mọ́ mosque. Orí ilẹ̀ ààfin ni ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí. Nígbà títí dé ni wọ́n ló pín sí méjì. Ìmáàmù àkọ́kọ́ náà tàn ní mọ́sálásí àti ní yídì ọba náà ni. So nípa bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ wípé olórí àwa mùsùlùmí nílẹ̀ káàró òjìire, Olúwo ó jáde ó sì tàtẹ̀bọ̀. Ó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀sẹ̀ pé làkúndé inú kó ẹ̀yẹ lẹ́bọ̀ ẹlọ́mú ọba yín ọ̀ nínú wálíyàdé mùsùlùmí láwa, ọba àtàwa ni ọba tó bá jáde pé mùsùlùmí lòun. Ìṣẹ́ ló pé mo jẹ́ ọmọ Ìwó rárá o, wàláhì làzim. Tó bá ṣe wípé kò ta gbòra lẹ́nìkan ti jáde àbíjẹ́ òwò oko kan nínú oko Ìwó lọ́ba kan ti jáde pé mùsùlùmí lòun, ọba mi ni. Kódà di ìsìn náà, Olúwo lè jẹ́ orí ni gbogbo ọba pátápátá nílùúkílù tí ọba ti ṣẹbọ tó sì pera rẹ̀ ní ọba mùsùlùmí tó sì lóun ọ̀sẹ̀ ẹbọ, àtẹríba fún. Tá bá ti délùú ẹ̀ tó bá fẹ́ á wà lábẹ́ rẹ̀ ni.
àti tí ń kírun ìtọ́ gbajúmọ̀ jù pé ọba gba Islam ó sì kọ́ mọ́sálásí nọ́mbà 1 rẹ̀ tí kò sí kàkà ṣáájú ẹ̀ òun náà ní tó ṣẹlẹ̀ ní 16 kankan yẹn iná ní Olúwo nọ́mbà 1 ọba kan ṣáájú ẹ̀ làbùsọ̀ pé ìgbà tó ti wá dìde báwọn kí ló dé tá a fàgbà kájọ kóra wa jọ kájọ wà lójú kan náà tó bá ní wọn ò fi lọ ní wọn sì ti ṣẹlẹ̀ wọ́n lọ fi lọ wọn báníyàn bá dáa tó fẹ́ jọ lórí bí alórí ni wọ́n wá rí àwọn òjò lórí tábà jọ lórí àní gbà fún ẹnìkan tí ó lóun kàn dìde tí àwa tàjà lùsùnà sálàfí tá a máa fi tako èèyàn ọ̀nbẹ lára Olúwo ṣùgbọ́n nǹkan yóò tó tí èèyàn fi máa tako olórí tọ́lá níbi tí a bá rí mistake lára olórí ká ṣe sùúrù ni èmi háìhá ìyàwó mi bojú gbogbo ìyàwó mi tí Olúwo bá ní àwùjọ kàn bo ara rẹ̀ kò á bójú ṣé àwọn àtòrí bojú tèmi sọ pé kìí ṣe olórí ni ibi tó ti yàtọ̀ sí wa kò tó nǹkan tẹ̀lé sọ pé kìí ṣe olórí kódà kò tó jẹ́ nǹkan mi tó tún le jù yìí lọ mọ́dáàmà pé ètò burú jù ó sọ pé kò sí ti jẹ́ bọ ó sì jẹ́rìí pé la ilaha illallah Muhammadu Rasulullah ó sì ń bá wa kírun ní ààfin Olúwo lónìí wọn gbọ́dọ̀ mu ọtí ààfin olórí bẹ́ẹ̀ wọn bí ọdá kó mu ọtí tó wá sì dàsìkò oorun gbogbo tẹ́ bá ń ṣe kẹfì ilẹ̀kẹ́ lọ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o bá ṣe ń pàtàn ìyẹn lèèyàn ní support ẹ̀yin mùsùlùmí ọba tẹ́ bá ní ìdí ọba mùsùlùmí olórí mùsùlùmí o tí tó rí ìdí ọ̀dàrú o tó dá gbọ́dọ̀ lẹ́nìkan tí a máa ti síwájú pé olórí wa rè kí a má bàa jẹ wá a dẹ̀ gbọ́dọ̀ moderate ẹ̀ ní ìsìn àwọn ọba tó jẹ́ mùsùlùmí náà wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti lẹ́gbẹ́ tiẹ̀ náà wọ́n sì fi Olúwo síwájú ìwà ń tiẹ̀ bàbá àfáà ṣé ìsọba lẹ́yìn ọ̀ni àwọn ọba tó wá jẹ́ mùsùlùmí gidi tí inú wọn dáa wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti ní association tiẹ̀ wọ́n ti jọ ń ṣe papọ̀ wọ́n sì ti Olúwo síwájú ìwà ń tiẹ̀ kọ́ máa pọ̀ sí láàmú gbàdúrà èyàn ọba yòókù tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ ń fara pamọ́ ọyá ẹwà mọ́ ọjọ́ Olúwo lẹ́yìn náà tó kẹ́yìn alálàáfà àwọn alálàáfà kan jẹ́ ní Ọlọ́run bí bàbá wa Tajudeen Al-Adabi olórí gbogbo alùsùnà nílẹ̀ káàró òjèrè wọ́n ti wá bá bàbá Olúwo wọ́n lẹ̀pọ̀ mọ́ àgbà ọlọ́ba ìwé ń tiẹ̀ wọ́n àfà wa ńláńláńláńlá tí wọ́n jẹ́ àfà àgbà tó jẹ́ àfà fún wa Dr. Azrau bàbá wa Al-Wazir Dr. Abdulaziz Dr. Daoud Abdulbaki Muhammad Professor Khedir àtàwọn professor míì láti ìlú míì gbogbo àwọn àfà àgbàgbà tẹ́mi rí tẹ́ dá gbogbo ọ̀nà gbà fún Olúwo bàbá ìmọ̀ ẹ̀ lẹ́yàánú gbà fún Olúwo wọ́n á ní ẹnìkan tó ké wọ́n fi lọ àwọn gbogbo òǹkì tiẹ̀ nígbà àwọn wí ni pé gbogbo wa ká wà lójú kan náà kódà kó lórí wa kọ́ mọ̀ dáa tó wa pé ó ti ẹ̀jẹ̀ lórí tí gbogbo wọn jọ papọ̀ mọ́ wọn ibi tá a ti lò ó ẹgbẹ́ mi sì tá a ti lò ó tá a fi jà fún ẹ̀tọ́ Islam ó pọ̀ kọjá káwá máa sọ pé àti ìra àwọn kankan lára rẹ̀ àbí mo ní rísì kan gbàgbé gbogbo rísì rẹ̀ a ní ìdí ọba kankan tì síwájú náà ni wọ́n ń sọ ní ìsìn wọ́n ń pè ní ìsìn wọ́n ń ta lórí Yorùbá Ọọ̀ni ní àbí Aláàfin ẹgbọ́n ta wà ní ìsìn àwọn tó dúró pọ̀ ní wọ́n dúró òṣèlú burúkú tí sì ń mẹ́mẹ́rì tí ẹ bá ti gbà pọ̀ ẹ̀nà ni a jẹ́ pé gbogbo Yorùbá ẹlẹ́bọ ní àánú mo fi sọ fún Aláàfin declare o mọ̀ pé ààrẹ lẹ́bọ tó wá tá pé ààrẹ lẹ́lẹ́bọ èsì lórí tíá o possible wọ́n sì pé ààrẹ ń kírísẹ́nì wọ́n pé ààrẹ ń kírísẹ́nì kó ààrẹ tó sọ olórí ọmọ Yorùbá mọ́ rọra jẹ́ Aláàfin tó jẹun rọra jẹ́ Aláàfin tó jẹun tó bá pé ààrẹ ní mùsùlùmí bí bàbá àdá náà ṣe máa fa kíw ó tún ríjọba ṣe èyí ń mẹ́sẹ̀jì sí bàbá wa Aláàfin Abdulhakeem ló kọ rẹ máa wá mọ́sálásí dáadáa ọba mùsùlùmí lọ ṣùgbọ́n yìí ṣe ọba Islam because ọba Aláàfin ò ní structure Islam kò ní àlùkọ́dí kò ṣe irú tólúwò ṣe rí kò yẹ wé láwàní Olúwo máa wé láwàní Olúwo ní àlùkálí Olúwo máa dìkílà rẹ pé ọba mùsùlùmí lòun nínú ìtàn wọn títí dé ìsìn Ìwó tí ò tún rí ogun ọjà wò rí torí pé ìlú àlàáfíà ni ìlú Islam ni àmọ́ kápẹ́ Yorùbá generally wọ́n fẹ́ mọ́ sọ gẹ́gẹ́ bí Yorùbá generally ìwọ Aláàfin tó bá fi lè declare pé ń kálukú ọmọ ṣe tiẹ̀ ẹlẹ́bọ ọ̀sẹ̀ bọ́ mùsùlùmí ó ṣe mùsùlùmí Christian ó ṣe Christian àmọ́ ọba Aláàfin ni a jẹ́ pé gẹ́gẹ́ bí ìtàn o
ọmọ Oòduà gidi ni ọlọ́tọ̀ tó bàbá rẹ̀ Aláàfin bàbá rẹ̀ tí í ṣe bàbá gbogbo wa bàbá rẹ̀ kò lẹ́sẹ̀ kankan o gbogbo ẹbọ yìí gbogbo ògùnlákàyé tí ń ṣe Ọya tí ń ṣe ọmọ àwọn ẹ̀gbọ́n wọn kú wa kan ní o ọmọ náà jẹ́ fún bàbá rẹ̀ Aláàfin bàbá wa Oòduà ọ̀bọ Ṣàngó ọ̀bọ ògùnlákàyé ọ̀bọ fá ọ̀bọ nǹkankan ìgbà tó dé fẹ̀ Ọ̀ọ̀ni ní ń ṣẹbọ Ọ̀ọ̀ni ní ń ṣẹbọ ó sì yàn ó wà pẹ̀lẹ́bọ rẹ̀ ó sì rí bàbá ti wá tọ́sẹ̀ wá kalẹ̀ èso òun lọ́dá òòṣà kankan kalẹ̀ fún wa àwa la yà sí bí òòṣàun láwọn tó yà síbẹ̀ Aláàfin tí wọ́n fẹ́ sọ tí jódodo ọ̀rọ̀ ó kì í sí Ṣàngó kì í sí Ṣàngó nìkan lọ́mọ kí ni o Oòduà dúró gẹ́gẹ́ bí bàbá rẹ̀ tó bá pẹ́ ààrẹ ní mùsùlùmí àwọn mùsùlùmí ló tún respect ẹ pé olórí gbogbo ṣe ìpín ní ìsìláwà pé olúwo lórí àwọn mùsùlùmí kan ni olúwo náà gbọ́dọ̀ sọ pé òun lórí àwọn Christian òun lórí àwọn ẹlẹ́bọ no olórí wa láwa mùsùlùmí lẹ̀ káàró jẹrẹ that is Islamic structure so wà Aláàfin tó bá ní ìwọ gangan ipò bàbá rẹ̀ lọ fẹ́ wà àjẹpẹ́ mọ́sọ̀ọ̀sà kankan ìwé àwọn mùsùlùmí náà àárọ̀ gbà pé ìwọ lọ rólé bàbá rẹ̀ tí sì bá bá fún gbogbo wa ọba sì ní bàbá rẹ̀ yes ọba bàbá rẹ̀ yes ṣùgbọ́n àwọn mùsùlùmí ní olórí torí pé olórí wa tó jẹ́ mùsùlùmí hùn ní tó fi jẹ́ olórí fún wa rí pé òun ni yóò mọ bá wa sọ̀pọ́ọ̀tì Kùránì àtàdísì tá à ń tẹ̀lé bàbá rẹ̀ Aláàfin òun ò lè tẹ̀lé Kùránì àtàdísì àbá ní kí Aláàfin náà máa jẹ́ olórí àwa kí ni o mùsùlùmí àti Yorùbá yòókù ṣùgbọ́n kò ní tẹ̀lé kìtàbù àti kíni o àti Sunnah ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yà olórí ẹ̀yà Yorùbá á gba Aláàfin sí olórí ẹ̀yà Yorùbá á sì máa fún ní àpọ́nlé rẹ̀ kìí sọ ní wọ́n ní olórí àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ọ̀ràn yín àtẹlẹ́bọ tó bá gbà ọ́ gbọ́ tó lọ ṣe dáwà ẹbọ fún tọ̀sàlẹ̀ fún pé máa wá gba ẹbọ kó o sì gbà mí ní ọ̀gá àwọn àmáwá mọ́sálásí làwọn máa ń lọ àwọn ilé ọ̀dẹ ẹbọ Olúwo ní ojú mọ́sálásí olólórí wa kì í sọ ni ó kílíà ẹ má ṣàbòsí mọ́ ẹ máa ń ọmọ pèmí sí rubbish báwo ló fẹ́ pèmí sí rubbish mélòó gan ni yín gan lẹ́yìn tẹ́ pẹ́ ẹbọ 10% ní Christian pọ̀ jù yín lọ àwọn Muslim pọ̀ jù Christian lọ kí wọ́n lẹ ẹ̀yà àti Christian papọ̀ ẹ̀ tó àwọn Muslim tá a jẹ́ Yorùbá ìgbèwé tó àtẹ́ ń pèpè lásìkò yẹn ni pé kí Yorùbá Muslim kó ti ọba kan tó bá pera rẹ̀ ní Mùsùlùmí tó tú ọ̀nà dání kó tì síwájú tẹ́ wá sọ fún mi ọba tó ní bùtàn ju Olúwo lọ ní Islam àbòsí ìwò lè fẹ́ ṣe ẹ mọ́ torí pa àkọ́kọ́ sọ àbí torí pé wọn ọ̀yàn yìí kẹwàá ṣàbòsí ẹ mọ́ ṣàbòsí bá bá rìn pa ìṣọ̀kan bá ìṣọ̀kan nù tó wá rí àwọn àdúródè wọ̀kọ̀ papọ̀ wọn kí ìṣọ̀kan tó dé o Olúwo lórí wa tó bá yá gbogbo ẹni tó bá lóòótọ́ tó bá fẹ́ràn òótọ́ yóò máa jọyìn wálé lórí ilẹ̀ à tó ń pa bẹ́ẹ̀ Ọọ̀ni òun lórí àwọn ẹlẹ́bọ Olúwo lórí àwọn mùsùlùmí àmọ́ ẹ̀yà gbogbo Yorùbá àtọ́jẹ́lẹ́bọ àtọ́jẹ́ mùsùlùmí o ọgọ́nìsẹ̀ bàbá wa ọmọ bàbá wa tó ń jẹ tó gbadé bàbá wa tó ń rólé bàbá wa lẹ́yà wa ẹ̀yà wa ni o kì í ṣẹ̀sìn wa o kì í ṣe olórí wa ń bí ẹ̀sìn o ó jẹ́ nìsín ṣùgbọ́n olórí ẹ̀yà wa kì í sọ ní o olórí ẹ̀yà wa òun náà ní kíni Aláàfin kílíà rẹ̀ bẹ́ẹ̀ mo sì fẹ́ fún ìlú kílíà Aláàfin lórí ẹ̀yà Yorùbá ọba tí Yorùbá bá ń jẹ gbogbo wọn pátá bẹ́ Aláàfin ni wọ́n wà ìwé ẹ̀sìn tó bá rí ọmọ ọ̀sìn ṣùgbọ́n kí Aláàfin kàmọ́ kan wípé jahal Islam wà jahal akọ òdodo dé Islam dé ọba kan péré náà ló dìde lóní Islam yẹn òun dúró tì tó òun lórí àwọn mùsùlùmí. Bàbá wa Aláàfin Abdul Hakimi wọn kà sí wáàsí fún yín ẹ má dìkílẹ̀ ẹbọ o ẹ sì mọ́pàá yín Ṣàngó dájú pa yín Ṣàngó àwọn Ṣàngó lẹ bá lọ ẹ kàn rí dípò ara yín ni so ẹni àpọ́nlé ni yín olórí gbogbo àwa ìran Yorùbá ni yín Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àtàwọn ìran wọn nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n mi nìsín so tẹ́yìn náà bá sọ pé ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ̀yà abẹ́ sábẹ́ Ọọ̀ni o láti pé ẹlẹ́bọ Ọọ̀ni senior ni o because dáàdi wa tí í ṣe Oòduà wọ́n bọ̀ ní lórí òòṣà yẹn ni o òòṣà yẹn náà fẹ́ gùn síhùn àti reality mo ń sọ ìwọ Aláàfin tó dé yìí sọ́ọ̀mọ̀ pé Aláàfin tó lọ wọ́n mọ Kùránì o kódà ìyàwó wọn kàn bẹ́ tọ́pọ̀ parí Kùránì
nǹkan kan tó ìfìlẹ̀ níyì lọ́dọ̀ àwọn mùsùlùmí ó náà kọ́kọ́ pé òun ìṣẹ̀lẹ̀bọ àmọ́ bá gbogbo Yorùbá iná lòun àgbàbẹ̀ torí bàbá yìí lọ bàbá wa ní bàbá gbogbo wa ẹ̀yin náà lẹ́sìn ń jọba wọn láláàfin fi kàn yín ẹ̀yin náà lẹ́ láàfin ẹ̀yin lẹ́ ládé Ọọ̀ni ò ní adé ọmọ Yorùbá òòṣà ni wọ́n máa bọ that is the reality kì í sì ṣe ọ̀rọ̀ àrífín mo ti wà àpọ́nlé dandan ni ó wà fún Ọọ̀ni nítorí pé Ọlọ́run ló fi sọ Ọọ̀ni ẹ̀gbọ́n mẹ́sàn ṣùgbọ́n tá bá ti di bí ẹ̀sìn èso lórí wa ẹ̀sìn làwọn sí wàá sí ilé ayé èso lórí wa Ọọ̀ni ò kí sí olórí àwọn jàmá àwọn ẹlẹ́bọ ni wọ́n àná ẹ̀ gbọ́dọ̀ rí Ọọ̀ni fí o gbẹgbẹ́ máa rí wọn fí o ilé ti kàn ní pé àwọn náà gbọ́dọ̀ sọ pé àwọn máa sọ fún wa pé tàbá ẹ̀ láàṣẹ àbí wọ́n máa pé ra wọn lólórí wa ọ̀sẹ̀ tí ó tò lẹ́yìn ẹ o àwọn olórí ẹbọ ẹgbẹ́ yín ẹ̀dẹ̀ ju 10% lọ òṣèlú lọ́sọ yín di bẹ́ẹ̀ ṣe ríhùn yóò wá sí òṣèlú tẹ̀rí ń jọ́tẹ̀ ìhun mùsùlùmí bá sì unite àbí ọmọ Yorùbá unite òṣèlú máa padà sí ògo Aláàfin bẹ́ẹ̀ náà òṣèlú yóò padà sí ògo olórí mùsùlùmí ọba ajẹ́pọ̀ olórí mẹ́ta la nílẹ̀ Yorùbá ó sì lálàyé ẹbọ tí àwọn ẹlẹ́bọ tí bàbá wa Oòduà bá nílé Ifẹ̀ ìran wọn ní Ọọ̀ni àdínà rẹ̀ máa jọ ní rẹ̀ lọ ṣùgbọ́n bá máa sọ pé ìwọ lórí Yorùbá rárá gbogbo ọmọ Yorùbá tí Oòduà bí wọ́n kò lè Ifẹ̀ wọ́n láwọn lọ nígbà náà bá kù tí ọ̀rọ̀ tọ́rọ̀gì náà ni kí wọ́n kò lè Ifẹ̀ sí nítorí wọ́n kò lè Ifẹ̀ ló jẹ́ kí Ọọ̀ni ó gbé orí jáde that is reality bẹ̀tà àwọn nu àwọn ní ọ̀nà tí wọ́n ń dá Ọ̀yọ́ lẹ̀ Ọ̀yọ́ mẹ́fà ló ti tú the last Ọ̀yọ́ ló wà ní ìlú Ọ̀yọ́ yìí tálàfin darí sọtàbẹ sọtàn olórí ẹ̀yà Yorùbá generally Aláàfin àlàyé kejì nù àmọ́ Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àwọn ìṣe ẹlẹ́bọ bàbá Ọọ̀ni àtẹ̀yìn ẹlẹ́bọ sọsọ àwọn ìṣe ẹ̀yìn ẹnba lọ́dọ̀ wa bá a ṣe wà wọn ẹnba kúrò nínú Islam tó bá bọ́ sí ọ̀dọ̀ ẹlẹ́bọ olórí burúkú ni ọmọ náà Jahannama ni báwo lẹsùn possible kẹ máa fi orí burúkú àti Jahannama lọ wá àwọn ọ̀sẹ̀ bọ so olórí àwọn ẹ̀yà Yorùbá generally àwọn ọmọ tó ṣẹ́kù náà nù Aláàfin ẹ̀yin lólórí gbogbo àwa ẹ̀yà Yorùbá ṣùgbọ́n ká pé nígbà tá a ti gbẹ ẹ̀sìn yàtọ̀ àti mọ̀nà ẹ̀sìn sì tóbi ju gbogbo kan lọ àti ródòdó olórí ìtawà wa nìkíni o Olúwòótọ́ jáde o tólúwọ̀ bá jáde àwọ̀ ẹlòmíì tí ó jẹ́ olórí fáwọn mùsùlùmí láyé mùsùlùmí kan láyé kò ní fẹ́ ara ìsàbí Ọọ̀ni láíláí tó wá fẹ́ ara ìsàbí Ọọ̀ni náà Jahannama ní owó so àwọn kan tá a fẹ́ kéré àníyẹn